Àkọ̀ráyè o ni wọ́n bí mi sí o, bàbá tèmi pẹ̀lú tiẹ̀ ló nílẹ̀. Àkọ̀ráyè o, àkọ̀ráyè o ni wọ́n bí wá sí. Welcome to my channel Modakeke Online TV. Gbogbo ọmọ bíbí Àkọ̀ráyè ní tilé toko, ọmọ ogun tẹ̀lúdó, ọmọ arẹ́rẹ́ pàdé ìjà lójú ọ̀nà. Ìjà òwú méjà wọn lọ tẹ̀lú dákẹ́jẹ́dó, mo wá fẹ́ wo bàbá ẹni tó máa tọ́ mi. Ẹ gbọ́, èèyàn kì í dáadáa kọ́mọ́kù síbì kan. Bí Modakeke ṣe jẹ́ ìlú bá ṣe jẹ́ ìlú olókìkí tó ta jẹ́ ìlú akọni tó jẹ́ pé a kì í ṣọ̀lẹ. Ǹjẹ́ ṣe mọ̀ pé àwa náà kù síbì kan? Ṣé ẹ mọ̀ bí tá a kù sí? Òun ni wípé Modakeke a máa ń sọ̀rọ̀ gan o. A máa ń sọ̀rọ̀. Modakeke a máa ń sọ̀rọ̀ gan.